ó dáa jù tíyẹn bá ń yọ zakat púpọ̀ àmọ́ zakat tẹ́ ẹ mọ yọ lásìkò yìí báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ yọ fún kìí ṣe pé ká fẹ́ yọ zakat ká wá pín sínú envelope pé Alhaji wa Muhammadu Sọ́ọ̀là ń bolẹ̀ wà ẹ dákun ẹ yọjú sí wa ẹ gba àwọn àpòwé yìí ó jẹ́ ogún ẹ wá wọnú àpòwé yìí ẹ wá bá àpò mẹ́wàá mẹ́ ọ wà ní zakat tọdún nìyí o ẹ máa pín fáwọn ìlànà ilẹ̀ kọ̀ọ̀kan èyí ní í ṣe zakat o sàárà ni o èyí ní í ṣe zakat èyí ní í ṣe zakat ohun tí zakat bá dé ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe yọ tí Ọlọ́run gbé kalẹ̀ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa tó bá ṣe pé nínú àwọn owó rẹ ọba ní bóyá mílíọ̀nù méjì péré náà ló fẹ́ yọ tàbí ó fẹ́ yọ mílíọ̀nù ẹyọ kan nínú owó náà ó ti pé owó yìí ńgbà tá a kà á tán ó jẹ́ 1 million agbára Ọlọ́run tí mo fẹ́ fi ṣe zakat lọ́dún ni alhamdulillah inú àwọn èyí tó wá fẹ́ yọ ni ọ wá wò gàràràrà pé alhamdulillah lágbájá ẹ bá mi ké sí ẹgbàá owó ìwọ gba 500,000 làkàṣègbè ìwọ gba 500,000 insha Allahu bi kudirati nígbà tí ó bá fi di ọdún tí ń bọ̀ àwọn tẹ yọ fún náà àwọn náà tún yọ so ohun tí ń jẹ́ sàkáàtì ni tó bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ nìyí kò nídìí pé bóyá mo fẹ́ satisfy àwọn èèyàn Islam yìí ṣe pé ká ṣe nǹkan Ọlọ́run ní ká mọ kí irun súrì Ọlọ́run ní ká kí irun asri tó jẹ́ rákà mélòó ni súrì àfà irun asiri ńkọ́ irun magrubi irun ishai naam gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ nìyí tẹ bá wò pé irun sọláàtì súrì yìí nígbà tó jẹ́ mẹ́rin ni ó lè dùn mọ́ Ọlọ́run jẹ́ kí n fi méjì kan ó di mẹ́fà tẹ bá ti fi méjì kan ní kí lẹ ṣe ni ẹ̀dẹ̀ ọ̀tọ̀ ọkọ̀ ènìyàn ọba kankan dé so nípa ọ̀rọ̀ ètò Islam kì í ṣe pé àwọn ọ̀dà bí ọgbọ́n pé ẹ jẹ́ ká ṣe kinní yìí kó lè dùn ohun Ọlọ́run bá gbé kalẹ̀ ẹ jẹ́ ká tẹ̀lé ohun tí Ànábì Muhammad bá gbé kalẹ̀ sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká Ànábì sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn àlìhùmọ̀ ọ̀hún kò sẹ́nìkan tí ò ní wà lìjẹ́nà àfẹnití ó bá fẹ́ àfẹnití ó bá fẹ́ wọ́n bẹ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n Ànábì ní àwọn sàábé béèrè pé wọ́n Ànábì Muhammad ó sọ ní pé báyìí àwọn ta ni ó wá fẹ́ Ànábì ní bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá rí ìlànà wọn Ànábì pé Ànábì báyìí ni mọ́ ṣe Ànábì báyìí ni mọ́ ṣe báyìí l'Ànábì mọ́ rìn tó wà ní ohun tá Ànábì sọ pé ká kírun ohun tá Ànábì ní Ọlọ́run ní ká kírun Ànábì ní Ọlọ́run ní ká mọ yọ sàká Ànábì ní Ọlọ́run ní ká mọ ṣe dáadáa ọwọ́ ní láàwọ̀ ò ní ṣe ìzàn wo fẹ́ àlìjẹ́nẹ̀ wọ́n lọ́kọ̀ àlìjẹ́nẹ̀ fúnra rẹ̀ ni so ọlọ́ba wa kí Ànábì Muhammad ọlá al-Qur'an al-Karim ọlọ́run sì ní jẹ́ kó bàjẹ́ ọlá al-Qur'an al-Karim ilé ẹsẹ̀ rédíò wa ń bí ohun tó fà á tó fi jẹ́ pé gbogbo ìgbà tá a bá wá ká máa lọ nínú àyà mìíràrà ni ká mọ tẹnumọ́ ká mọ pè lọ ká mọ pè bọ̀ ká mọ jánẹ́sì bí ohun àfa yìí dùn gan àfa yìí ń gbìyànjú gan bẹ́ẹ̀ ni mo wáyé bẹ́ẹ̀ nínú ẹ̀bùn Ọlọ́run àmọ́ gbogbo bí ṣe ń dùn tó ń dùn tí gbogbo ẹ̀ ń ṣe ni ohun tó ṣe pàtàkì yàní ó yẹ kí àtàfà tí ń sọ gan ó yẹ kó bí Ọlọ́run kọ́lọ́run fọ ọkàn rẹ̀ mọ́. ara kí ló kàn lòun náà. ara kí ló kàn lòun náà so ìyẹn gbọ́dọ̀ fọ ọkàn rẹ̀ mọ́ gbogbo bí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé lọ́kọ láya lọ́kọ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀ jùlọ pátápátá aleikum bitaqwallahi al-azim ẹ jẹ́ kí gbogbo wọn páyà Ọlọ́run ọba wo ni ọba tó tóbi ju gbogbo tí tóbi lọ gbogbo tá à ń sọ yìí aleikum bitaqwallahi al-azim ẹ jẹ́ apáyà Ọlọ́run ọba tó tóbi ju gbogbo tí ń tóbi lọ alladhi amarakum bil insani ọba yìí náà ló sì pa wá láṣẹ ipe ká mọ ṣe dáadáa láàrin ara wa ká ṣe dáadáa láàrin ara wa ẹ mọ̀ jẹ́ ó jẹ́ pé inú ọ̀rọ̀ sísọ wa nìkan ọ̀rọ̀ ó dùn ohun tí ó wà lọ́kàn wa ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹnu wa ni ó dùn ohun tí ó wà lọ́kàn wa ọ̀tọ̀ àwọn kan bẹ nínú wa nínú ìsìláàmù nísìn pa gbogbo wa bá àwọn àfáà ṣe ń ké àwọn àfáà ń bẹ nílòmí báyìí kẹrin tó ń kakú ń ṣe wáàsí wọn ń bẹ káàkiri láyé kẹrin tó ń kakú ń ṣe wáàsí àmọ́ tẹ́ bá wo agbo náà agbo àwọn àfáà kẹfà lára tẹ́yìn náà bá wò tẹ́yìn bá jókòó dáadáa èèyàn sunkún èèyàn mọ̀ sunkún èèyàn sunkún ní àfáà Sọ́ọ̀là Alhaji wa Muhammadu Sọ́ọ̀là èèyàn sunkún ẹkún wo ni bẹ́ẹ̀ ni ẹkún tí ó ṣe pé ẹ mọ̀ wò pé báwo ló jẹ́ táwọn àfáà tó wá di kọ́mẹ́díàn báyìí ẹ mọ̀ béèrè lọ́wọ́ yín ni pé àwọn àfáà tó ṣe pọ́nlọ́ ní àwọn àfáà yìí ni wọ́n jẹ́ yàní kí wọ́n tọ́ wa sọ́nà nípa qala Allah qala Rasul àwọn náà wá di pé wọ́n wá takura wọn bẹ́lẹ̀ ìbá sọ ilé pé là bẹ́lẹ̀ ìbá sọ ilé yọ pé là
ṣe rí fàmí fà ọ́ nínú ẹ̀sìn kì í sí pọ́ bọ́lọ̀ mújà wá kì í pitú pé àáfàá bọ́lọ̀ bọ́ sórí mídíà tí ó mọ bú eléyìí kì í ṣe pé àáfàá bọ́lọ̀ bú ṣìyàn yín tí ó mọ bú eléyìí ìlànà ànẹ́bì kọ́ ni ànẹ́bì ò ṣe gbogbo ẹni pápápápá kò sí ànẹ́bì tó ṣe àwọn sàhábà lẹ́yìn ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ń ṣe fàmí fà ọ́ lórí ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ bá mú tiẹ̀ wá ìzàn wọn wá jókòó wọn á wò pé Allahu Akbar tó bá jẹ́ bí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ìmáàmù Ṣàfí ni àǹbálí ni màlìkí ni Abu Hanifa tó ń bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ń fa lọ wọ́n pé ìṣàn ti tẹ̀lé ìlọ́kùnjú wọ́n sì gbọ́ wọ́n ṣe ètè láàrin àtúnṣe láàrin ara wọn àmọ́ lónìí ẹ̀yin náà wo agbo àwọn àfáà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni ó fẹ́ kó ṣe pé ńgbà míì tẹ bá fẹ́ jáde tó bá ní àfáà ẹ fẹ́ sọ pé ẹ̀yin sáfà o torí náà mo dójú tì yẹn àwọn ìwà tí ò dáni náà ó yẹ ká pa á tì ohun tá a gbé lọ́wọ́ Al-Qur'an al-Karim kò sí tírà náà lẹ́yìn rẹ̀ kò sí tírà náà níwájú rẹ̀ òun náà ni Al-Qur'an al-Karim asa kitabullah al-munasilu wa kitabuhu al-muqaddas wa habluhu al-matin wa shiratuhu al-mustaqim wa qala nabiyyi sallallahu alayhi wa sallam wa hiya kanzu la yafna wa la yaqsu ọlọ́ba wa kí Ànábì Muhammad afa Muhammad sọ́ọ̀lá ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dọ̀wọ́ àwọn àfáà àtàwọn tá a jẹ́ ọmọ kéwú tá à ń sọ̀rọ̀ yìí ọ̀dọ̀wọ́ wa o ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o àwọn tó kẹ̀ lásìkò yìí kì í ṣe pé Ramadani àwọn kí wọ́n Ramadani ti ń lọ nìyí Ramadani ti ń lọ nìyí Ramadani tọdún tó lọ ọlọ aláìsọ̀rẹ̀ kò lọ ọlọ àbí ọlọ ọlọ Ramadani tó lọ lọ́dún ọba àwáyà yìí náà lọ́dún tó lọ ẹ wá wo látọdún tó lọ yẹn títí òní ẹ wo àwọn ọmọ ìyá wa nínú Islam mélòó nínú wọn tó tọ́ wà lálùkìyà ẹ lè ṣírò wọn ẹ lè ṣírò wọn tabari ká wo àwọn èèyàn ti lọ kẹrin ẹni náà ti tún wá sí fún wa jama di ó lè ti nǹkan ni pé nílò lòmí ń bí ẹ dákun torí ìtọ́lọ́run gbogbo àwọn tẹ bá rí tó bá gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ pàápàá jùlọ Alhaji wa Muhammad Sọ́ọ̀lá wọ́n ń gbìyànjú wọ́n pè wá ní fóònù àwa ni ó pè wọ́n lórí ọ̀rọ̀ ìsìlámù yìí náà ni gbogbo àwọn tó yẹ ká mọ rìn lọ́wọ́ àwa náà ń mọ̀ wọ́n ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì nínú ìsìlámù ni pé àwọn kan máa ń sọ pé àfa Mayọwa láti Sokode wọ́n ní máa ń sọ̀rọ̀ kan pé àwọn kan mọ̀ pé àwọn kan ń ṣe kárí mi bẹ́ẹ̀ ni àwọn tí máa ń ṣe kárí mi tí wọ́n ń pariwo pé nìkan ń ṣe kárí mi ìwọ náà ṣe kámọ́rí ọ èèyàn fún yẹn lówó oní ń ṣe kárí mi àfa sọ́lì ìwọ náà wá ṣe kámọ́rí ọ àti kámọ́rí ọ àti kárí mi ò ṣe kẹ́kẹ́ ń bẹ̀ àwọn à ń bu ẹnìkan pé ń ṣe kárí mi ìwọ náà tiẹ̀ ṣe kámọ́rí ọ àwọn tó jẹ́ olówó tó wà ní bíbà yìí Ọlọ́run ní jẹ́ kí wọ́n lọlẹ̀ àmọ́ owó wa tá a bá ní àṣírí bíbò òun làgbà owó àṣírí bíbò òun lànàbí Muhammad tọrọ Ọlọ́run sì gbàdúrà bẹ́ẹ̀ ẹ dákun jama àsìkò tá a wà yìí àsìkò tí ilẹ̀kùn àlìjẹ́nà sí àsìkò tí Ọlọ́run ti gbogbo ilẹ̀kùn náà nẹ́ àsìkò tá a mú àṣetán tá a dé ń ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ bọ́lọ́run ṣe ṣàlàyé gbogbo ẹ̀ nìyí bí ilẹ̀kùn àlìjẹ́nà ṣe wá sí gbogbo wa pátá ọlọ́mọṣà ṣe wá ní èrò àlìjẹ́nà àmọ́ bá a ṣe ń tọrọ àlìjẹ́nà yìí náà àti ìfẹ́ kú nísìn àbáwọn ní àfa sọ́ọ̀lì kò sẹ́ni tó fẹ́ lọ àti ìfẹ́ lọ nísìn o gbogbo àwọn tí ń gbọ́ wa náà kò sẹ́nìkan tó ti ìfẹ́ lọ nísìn abẹ́ Ọlọ́run ẹ̀mí gúngún àlàáfíà ara ọlọ́mọṣà àfi ṣe wá lọ́ṣọ̀ọ́ lẹ́yìn wá gbà náà gbogbo ọ̀nà tá a bá gbà ṣe Ọlọ́run ṣàforíjì fún wa Ọlọ́run ṣe àforíjì fún wa àwẹ̀ Ramadan ń dágbére lọ nìyí ohun tí èyí náà bá tún kò lónìí ó tún ti kú bí lónìí ni tẹ̀ bá tó bọ́ sí èní ìsídàkú sì jẹ́ bí 30 tàbí bí 29 tí a náà ti mọ̀ èyíkéyìí tó bá jẹ́ náà méjèèjì Ọlọ́run jẹ́ ká parí ẹ̀ dáadáa ìbádà tá a bá wá ṣe ń bẹ̀ Ọlọ́run mọ́sá jẹ́ àtẹ́wọ́gbà àwọn tí wọ́n ń sponsor àwọn prógáàmù yìí wọ́n pọ̀ kẹrin tí wọ́n tó pé lọ́dọọdún tí wọ́n máa ń ṣe àmọ́ gbogbo ògbà èmi máa dá wákà fún wọn láìsọ́ọ̀lì èmi máa dá wákà fún wọn torí gbogbo àwọn tí mo dá níyà yìí náà lọ́dún tó lọ gbogbo àwọn tí ń ràn bí lọ́wọ́ nílé dúníyà àwọn tí ń ràn rẹ lọ́wọ́ nílé ayé ń bí àwọn tí ó jẹ́ kó bàjẹ́ nínú àdínì àfọlá ọ̀rẹ́ rẹ bẹ̀yẹ Ànábì Muhammad dákun máa jẹ́ kó rẹ̀ wọ́n rábí Ọlọ́run dákun máa jẹ́ kó rẹ̀ wọ́n rábí Ọlọ́run dákun máa jẹ́ kó rẹ̀ wọ́n rábí Ọlọ́run.